tèmi ò mọ̀ bí ẹni títí bàbá bá ti sọ mí báyìí tí ọkọ mi ṣe máa gbọ́ nílé later mo ṣe wá rántí pé àwọn student wà nínú ọgbà yìí àwọn ó lè gbà mí lọ ń jábọ̀ mi sọ kankan bí ọkọ mi aláwọn ni ọkọ mi dé gbé cement 10 bags of cement wá sí orí ìgbà tó ń ṣe lè àánú ẹ̀ èmi náà ní gudugudu méjì tí mo ṣe nínú ìjọ yìí ẹni ọ̀nà yìí pẹ̀lú wíńdò méjèèjì mo ṣe àìmọye àgùntàn tó ti sí bàbá yìí ti fi èpè sí lọ́nù ìjọ yìí gbogbo ọmọ ìjọ wọn àtó jẹ́ pé gbòógìdì nínú ìjọ yìí wọn ò wá mọ́ ìyá ọmọ example ìyẹn ṣẹ̀ṣẹ̀ lọ ni mo bẹ́ẹ̀ ìgbà tó bá ti ní ìdòwò la máa wá ọmọ ìyá ọmọ kiri tí yẹn náà máa tún sanwó prophetess Yẹ́misí lórúkọ wọn èpè ló fi sí ó ṣáà ní kò tó wà behind of this tí ò fi wá sí inú ìjọ mọ́ so bí mi ṣe ìjọ tó ń ṣe tọrọ yẹn ṣẹlẹ̀ so alẹ́ ẹjọ́ Monday/Tuesday ni mo ń purge tẹ́ǹgò ló ń jẹ kan náà ní mi àtàwọn ọmọ mi jẹsùn gbogbo ilé jẹsùn wáyé tó fi jẹ́ pé mi nìkan mo wọ́n ń yàgbẹ́ nulẹ̀ mo yàgbẹ́ di Thursday ìgbà tí mo wá bàbá ìjọ kọ́ máa parọ́ kọ́ máa jí mi cardigan ni mo mí ní stamina mu ìgbà tí mo wá sí station ọkọ̀ náà mo máa tírètì wa mi bá máa fi kú bá máa kú di bó ṣe ń kú ládìgbẹ́ èmi ò dádìgbẹ́ rí o ǹdẹ mi Abẹ́òkúta mi ò ṣọ́ọ̀ṣì eré àìjọ mi tí lọ́kórè wọn lẹ́yìn ṣọ́ọ̀ṣì ìyàwó wọn kan tó wà ní kí àná ẹ̀sán invite àwọn náà invite mi lọ́bẹ̀ mi mọ̀ bí kankan ó máa bà nǹkan jẹ́ mo dé police station kan mo sọ fún mi bí ìfẹ́ kọ́kọ́ mi mọ̀ sọ̀rọ̀ yìí ìgbé nǹkan máa bàjẹ́ so mo ṣàṣe pé àbúrò mi nìyẹn mo ní Bídèmí ṣàánú mi máma jẹun pa mí báyìí o sí Celestial ọmọdé ní mi ṣe ṣẹlẹ̀ mọ́ o bàbá yìí o ó ní àǹtí mi kí ló ṣẹlẹ̀ mo bá ṣàlẹ̀ pé bàbá ìlú olùṣọ́ wa ṣe kó tí pé tó máa ṣe ní 2020 tí mo ṣe birthday mo lè pé àǹtí mi kí n fi sí speaker ṣé pé fọmọ ìjọ ẹ̀ ní àti yẹn fi wá sílẹ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ní mọ́ èmi ní mi gbọ́dọ̀ wá sí ìjọ ìyá mi sọ́nà pé mi gbọ́dọ̀ wá sí ìjọ ìmọ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹjọ́ kílókè mo ṣàbùwọ́n tó létí so mo ṣàṣe pé Bídèmí nìyẹn yẹn wá ok ó ní kí n máa wọ ọ́n wá sọ pé ká wá ní Tuesday yẹn ní kí n máa wọ pé ó máa wá níwájú Ọlọ́run tèmi èmi ọmọ pọ́ pẹ̀lú tásọ̀ọ̀sẹ̀ Worldwide Celestial èmi ọmọ ẹ̀kọ́ gbogbo bó ṣe ṣẹlẹ̀ ń jọ yẹn so gbà tí bàbá tó máa ṣe pé gbogbo àwọn tó ń ṣe kíní kan wọ́n máa kú dín ní wọ́n ṣe Ládìgbẹ́ mo ní Bídèmí tó tútù gbọ́ ẹ̀ ṣàmì kì í ṣe báyìí bí àwọn ọlọ́pàá ṣe dín ní ẹ̀tọ́ ṣáà pè wá wọlé bàtà ṣáà ìmàdé sí bàtà ṣáà rojọ́ níwọ̀n bá tí mo lè sọ mo sọ so ìgbà tí wọ́n ṣáà round up ọ̀rọ̀ yẹn ọlọ́pàá ní àwọn ò rí òtítọ́ múlẹ̀ pé kìnnìkan pé àwọn ò lè force wọn kọ undertaking omi jábọ́ lójú mi pé wẹ́ pé witness tó bá gbé kéèsì wọn wá àwọn máa take matter wọn up ìyẹn lọ so láti gbà yẹn mi ò sẹ́ anything gbogbo nǹkan tó ń gbé sí group lóòótọ́ mo comment pé nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo dẹ̀ sọ nínú mo sọ dájú ẹjọ́ ẹni ẹjọ́ sa ẹjọ́ ẹ má bínú ẹjọ́. ọmọ olùṣọ́ olówà níbí. bàbá àjọ lórí ohun kan àwọn tó bú mi sí kò sí ń bí báyìí àwọn tó ń fún mi dáadáa sí àwọn ilé ìwòsàn sí àmì ìgbọ́rọ̀ ẹ̀yọkan náà àwọn ìdílé ìyàwó tó dédé ọ̀tọ̀. ṣé ọmọ bàbá bọ̀ sí ọ̀tọ̀ ọmọ bàbá náà ni. bẹ́ẹ̀ ni. bí mo ṣe débí lẹ́nìí ni wọ́n ti wá tún sọ fún mi pé wọ́n threaten ara mú ní kékeré nìyẹn tí igi ìṣáná bó ṣe kéré tó yẹn ó lè tàn mọ́lẹ̀ sí gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ló lè jó tí ò bá sí ọ̀rọ̀ áwọ̀ látòrí olùṣọ́dé àwọn ọmọ yẹn kò ní kàn wọ́n pé so máa take over ọ̀rọ̀ tàwọn ọmọ yẹn so gbogbo èyí tó ń sọ pé wọ́n pè wọ́n sí police station lé wọn gbogbo yẹn ni máa handle sa. ó yá máa bẹ náà bọ́ báyìí. lẹ́yìn anídẹ̀ẹ́nu kan ṣoṣo àwọn. ṣe rí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ìwọ̀nba díẹ̀ ni mo lè sọ ń bẹ̀ kò sẹ́nìbọ̀dì tí ò mọ olùṣọ́ nípa máa ń bínú but view tèmi bẹ́ẹ̀ mi ṣe máa ń wò wọ́n
máa ń sọ ní sọ wípé gbogbo àwọn ní tí ò fẹ́ lọ síwájú ìjọ, gbogbo àwọn tó ń ṣọ̀tẹ̀ tó ń ṣe kinní kan náà máa ń ṣèpèlé lórí view tèmi nìyẹn. But nípa ìjà tó ṣẹlẹ̀, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọn ò sí láyìíká o, mo wà láyìíká, dádì wọn wà láyìíká tán lè witness nǹkan tí mo fẹ́ sọ yìí. Ibí ni mo sùn sí, ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ Tuesday. Lóòótọ́ olùṣọ́ ti sọ fún ìyàwó assistant shepherd wípé kán má wá sí, pé kán kò láyìíká pẹ̀lú ìrìn àjò tó ṣẹlẹ̀ láàrin àwọn àti òṣìṣẹ́ ilé olúwa Fẹ́mi. But àwa ti lọ bẹ̀ wọ́n àti pé kán dáríjì ẹni yẹn, pé kán má bínú, pé kán ṣe kinní kan. But along the line àwọn wá expect pé ṣebí ẹni táwa ń bá bẹ̀bẹ̀ kò wá bẹ̀ àwọn, nípa jẹ́ pé ó fẹ́ máa ṣègára lé àwọn lórí nìyẹn. A ṣáà bẹ̀ wọ́n, èmi ò sí lẹ́yìn wọn o, bó bá ṣe ilé mi ṣe máa sọ. A ṣáà bẹ̀ wọ́n, èmi àti secretary a bẹ̀ wọ́n pé dádì ẹ wo ẹ̀tì yín, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ lágbára láti gbé mọ́. Lóòótọ́ àwọn àgbàgbà wà nínú church, but mostly youth lẹ́ ń dì pẹ̀lú, ṣùgbọ́n kò sí bí ẹ ṣe lè máa dì pẹ̀lú youth tẹ́lẹ̀ fi ti àwọn àgbàgbà yìí tẹ́lẹ̀ yọ wọ́n kúrò ń bẹ̀. Máa ń sọ fún wọn pé so kán jọ kán kókun wálẹ̀, but due to pé ẹ tí wọn partial stroke tán nìyẹn, tí wọ́n ti bá bínú wá ìbínú ni, tó bá bá èébú wá èébú ni, but ẹni tí ò bá mú wọn nìkan ló lè máa sọ nǹkan míì. So máa wọ́n pé ìgbà tí sí yẹn ṣẹlẹ̀ tán lé wọn jáde, wọn ò jáde, wọ́n fún wọn ní 7 days káwọn fẹ́ yí wọn láyìíká, but àwa àkàtà ìgbégbèsè kankan ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ wọ́n. Ìgbà tó wá dé ọjọ́ Tuesday yẹn bí náà ti wá jí mi pé wọ́n ti ń jà wá wù, kí ló tún ṣẹlẹ̀ ní àyíká. Ìgbà tí mo máa débẹ̀ mo bá dádì lórí ìjókòó, bẹ̀ mo ti ń bẹ̀ wọ́n pé dádì kí ló ṣẹlẹ̀, ṣe bá ti bẹ̀ yín, kò tún yẹ kí irú gbèsè yìí kó tún wáyé. Dádì wá ní no pé ẹni táwa ń bá bẹ̀bẹ̀ kò wá bá wọn, kò bẹ̀ wọ́n. Meanwhile èmi lẹ́sìn lọ bá ọkọ wọn, mo ti bẹ̀ wọ́n pé dádì nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí gbogbo èèyàn lè máa dá sí. Ìrìn àjò tó ń ṣẹlẹ̀ yìí àárín assistant shepherd àti olùṣọ́ ni. Nígbà tẹ́ bá wọn kó tí àjọ tán dájọ́ yín tán ṣe kinní kan, kò mú ọpọlọ wá pé ẹ yanjú àárín yẹn, mo ti bá wọn tẹ́lẹ̀ lẹ́yìn yẹn. So asáàdì tí mo ti rán dádì pé dádì ẹ ní sùúrù, ibẹ̀ ni ìyàwó wọn ti sọ pé láyé wọn lè láwọn kó láyé ká, àwọn oníyàwó 7, àwọn oníyàwó ẹyọ kan, kinní kan sì kinní kan. Èmi sáà ń bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ ní sùúrù. Ibẹ̀ lèmi ti gbé fún un pé agbára mi ò lè dá ká kinní, wọn á pe secretary pé kán máa bọ̀, pé kán máa bá wa yanjú ọ̀rọ̀ yìí, ká dé pé bàbá ìjọ àti ìyá jẹ́ pé èmi ò kàn tẹ̀ ní nọ́mbà wọn dání, nọ́mbà ìyá ìjọ nìkan ló wà ní ọwọ́ mi, pé sódà kán lè pè wọ́n ká yanjú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ibẹ̀ ń dádì ti dìde pé kán bá wọn mú kí, pé káwọn tó lè gbọ́ anything àwọn máa kọ́kọ́ tilẹ̀kùn iná. Bí sí dádì ti dìde pé káwọn mú kí, káwọn tilẹ̀kùn, ní ìyàwó apostle wọ́n ti tì wọ́n. Wọ́n fẹ́ tilẹ̀kùn ibi tí àwọn ń gbé. Ta ló ń gbé? Tí ìyàwó assistant shepherd àti assistant shepherd ń gbé. You understand? ẹ̀yin ni ìyàwó Wọ́n wà lẹ́yìn. So ibẹ̀ náà ti tì wọ́n, ibẹ̀ lọ́mọ wọn ti gbà wọ́n sájọ lọ́ọ̀kì àsọmọ́ àwọn lóyún. So ibi táwọn èèyàn ti ń try láti já wọn gbà lọ́tún lósì, mo rò pé èékánná wá ya màmá ní ọrùn bíi ìjọba bẹ̀rẹ̀ sí ní sàn kìí ẹ̀nà tí ń parí wọ́n ti na àwọn ti ṣe kinní kan. Ewó tún ní ọ̀rọ̀ yìí náà, ṣé ó pọ́sibù kí àwa ẹ̀ka wà ń bì kán dẹ̀ máa nà yín. Mo ṣáà ń bẹ̀ wọ́n pé ẹ ní sùúrù, ọ̀rọ̀ yìí ò tí ì tó bá yẹn. Ibẹ̀ ni secretary tí mo pè ló ti ń bọ̀ lẹ́nu ọ̀nà. Ẹni tó ń pè ní Gébù yìí ó wá sáré jáde nínú ilé pé ta ló na dádì, ta ló na dádì mi. Bẹ̀ni yẹn ti sọ pé tí ó dódódódó má fọwọ́ kàn wọ́n. Mi ò sá fọwọ́ kàn wọ́n because wọ́n ní ọ̀nà wọn nínú ọ̀rọ̀ yẹn, wọ́n náà nà wọ́n, wọn ò dẹ̀ fọwọ́ kàn wọ́n. So asá parí ọ̀rọ̀ yẹn, ibi tá ti ń parí ọ̀nà yẹn pé kí ni ariwo sáà ṣẹlẹ̀ ní àyíká gan, ibẹ̀ láti rí tọ́lọ́pàá ti dé. Wọ́n pé kí ló ṣẹlẹ̀ sójú ọ̀rọ̀ yìí ni tó fi wá di ọ̀rọ̀ ọlọ́pàá, débi pé àwọn àgbààgbà wọn lè jókòó parí ẹ̀. Máa wọ̀ pé dà pé nǹkan míì ti wà behind this, mi wá sọ̀rọ̀, mo wá dákẹ́. So after ìgbà yẹn ṣé sọ kejì ni ẹ o? Sá? Ọlọ́pàá kejì ni ẹ o? Ọlọ́pàá àkọ́kọ́ ni mo ń ṣàlàyé bẹ́ẹ̀ ni. So mo wá rí pé kankan yìí ti ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ti pé bàbá ìjọ àti ìyá ìjọ náà dé,
àṣà ti police station dé àwọn bàbá ìjà àti àjọ wọn gba kéèsì yẹn kò ní ọwọ́ ọlọ́pàá wọ́n ṣètò ẹ̀nu lébọ̀ tí wọ́n rí ọ̀rọ̀ yẹn ní ojú wọn sábà bẹ bàbá títí bàbá ní láyéláyé pé àfikán kò ní àyíká ẹ̀ wípé ọba ò lè pé méjì ní ààfin àwọn dáàdì àti wọn mìíràn lọ pé lóòótọ́ ni pé ṣùgbọ́n dáàdì ẹ̀ kókun wálẹ̀ wọ́n sàdájọ́ lójú yẹn pé kán sì kọ́kọ́ fi ọjọ́ kan dáadáa wọ́n sàfẹ́ máa jà ìyá ìjọ rékọ́dù fídíò yẹn lọ́jọ́ yẹn wọ́n rékọ́dù ẹ̀ ó wà nínú fídíò lọ́jọ́ yẹn bàtà wọ́n sì rékọ́dù ẹ̀ ó sàwò èmi gan mi sọ̀rọ̀ mo jókòó mo sàfọ́ lẹ́run wọn pé kí ló lè máa ṣẹlẹ̀ tó tó ilé chọ́ọ̀chì tí mi bá nífẹ̀ẹ́ bí mi ní wá wọ́n mọ̀ mí Iléṣà ni mo ti wá no àwọn dáàdi wá ní tó wá ti di ní ọjọ́ Friday àbí Sunday pé àwọn máa jókòó meeting so that wọ́n á lè mọ ibi tí wọ́n máa fi àdàgbà ètò yẹn rọ̀ sí but kò sí anybody tó wá lọ́jọ́ yẹn èmi náà ò sí lára mi ì sí ní kíní but coming Sunday ní sí kan wá ṣẹlẹ̀ náà wá ní èmi àti secretary àti bàbá látúnṣe alọ́báràbà ní ibi tá máa ń jókòó sí ń bẹ̀ àṣà ń bẹ̀ wọ́n pé dáàdì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú wa ọ̀dọ̀ sí lóòótọ́ ẹ̀yàn mi as secretary of the church as chairman of the church ẹ̀yàn ẹnìkan as secretary of the church bàbá ìjọ wà ń bẹ̀ ìyá ìjọ wà ń bẹ̀. wọ́n á jáde wọ́n ní nǹkan táwọn máa ṣe ni pé inú àwọn náà ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní church ṣùgbọ́n àwọn máa gba máìkì àwọn máa sọ̀rọ̀ nígbà dáàdì ẹ̀ máa sọ̀rọ̀ ẹ ti dáríjì wọn ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni ó níyanjú ẹ máa sọ̀rọ̀ kankan pé gbọ́dẹ̀ ní ọmọ ìlú mi ni ẹ́ ọmọ ìlúṣọ́ òun ni ẹ́ má bá wọn jókòó lọ́tẹ̀ bí dáàdì ṣe sọ̀rọ̀ yẹn báyìí dáàdì ò ṣépè ní ọjọ́ yẹn níwájú ilẹ̀ àti Ọlọ́run àwọn èèyàn tó wà ń bẹ̀ wà ń bí o wọ́n wà ń bí àwọn ní má bá wọn jókòó bọ́ ṣe dìde nìyẹn ó ṣe wá jẹ́ pé àwọn nìkan làwọn máa ń díjú lé kinní kan ọ̀tún kan òsì kan èmi sì fẹ́ bọ́ síta kí n lọ bá wọn kí n bẹ̀ wọ́n wọ́n ti gbé fóònù wọ́n ti pe bàbá ìjọ pé wọ́n sọ pé bàbá ìjọ olóògùn ni kinní kan ní pé dáàdì sọ pé kinní kan wà pé ṣé nǹkan míì ti wà ní ẹ̀yìn kinní ni àbí kí ló ṣẹlẹ̀ gangan jẹ́ kí n sọ fọlọ́n bẹ̀ wọ́n ní bàbá ìjọ olóògùn ni wọ́n pé bàbá ìjọ ṣé ọ̀rọ̀ bàbá ìjọ la tún sọ ń bì ìsàdàkẹ́ mí pè wọ́n ìkọ́ dáàdì ti máa ń sọ̀rọ̀ kan wípé gbogbo ẹ̀dá tó bá ti ń nǹkan tá a bá ti ń ṣe ń chọ́ọ̀chì ta tún lọ ń gbé bára wa nulé wọ́n fègùn lé nípa àwọn ọjọ́ Tuesday ìyá ìjọ wa ní kí ló ṣẹlẹ̀ mo ṣàṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ìyá ìjọ wa ní kí n fi sílẹ̀ pé a ní láti máa wúdi mítì kankan pé olùṣọ́ bàbá wa ni ṣùgbọ́n ìbínú wọn ti máa ń da nǹkan rú mo dákẹ́ lọ́jọ́ ẹ̀mí sọ̀rọ̀ ó ṣe wá di ọjọ́ Sunday èmi ò sí láràǹdì mo wà ń bíṣẹ́ wọ́n ti pè asáhùn plan pé bóyá ká lè wá yanjú kéèsì yẹn lọ́jọ́ Sunday but èmi ò sí láràǹdì bí mi ṣe wá ti travel bọ̀ wọ́n ti ọkọ̀ pè mí pé mo gbọ́dọ̀ wá ní church lé ní mo ní tí n bá máa dé ó lè jẹ́ after service ni màá dé because Ìkẹjà mo ti ń bọ̀ àwọn ní òkè ibẹ̀ náà tí mo ti wá rí kọ̀ọ̀kan nìkan bíi maybe to 2 àbí after 1 pé wọ́n ti wá fọlọ́pàá mú dádì wọ́n ní ta ló tún fọlọ́pàá mú dádì wọ́n ní ìyá ṣe tèmi mo ṣe ọkàn para pé báwo ni ìyá ṣe tèmi ṣe máa ṣe báyìí pé ẹni ṣé kò kàn tẹ̀ ní kankan tó kàn tẹ̀ ṣe fún ní tó dùn mọ́ inú rí ni ó sì wá jẹ́ pé ẹ̀sùn lọ́tún ló sì máa ní ìbí tèmi ti ń sábọ̀ àwọn ọmọ ìjọ ti ń para àwọn yúùtù náà ti ń para pé láyéláyé àwọn onígbà àwọn oníṣe kinní kan igbá kan ọ̀tún kan wọ́n ní bọ́ ṣe ń parí ẹ̀sìn bẹ́ẹ̀ ọjọ́ yẹn dẹ̀ ní bẹ́ẹ̀dẹ̀ bàbá náà sọpẹ́ wọ́n ní bọ́ ṣe ń parí ẹ̀sìn báyìí gẹ́lẹ́ àwọn ọmọ ìjọ ò tí ì lọ ọlọ́pàá dé ló mú wọn lọ sí police station mo ní ẹ̀sìn ní gbogbo eléyìí kí ni nọ́nsẹ̀nsì yìí bẹ́ẹ̀ ni sà so mo sáà ní asáà lọ sí police station wọ́n yanjú ọ̀rọ̀ yìí but gbà tó máa yá wọ́n ní kí dáàdi wa kọ undertaking wípé wọ́n ṣe threatening of life ìgbà kankan ṣe pé dáàdi kọ́ ìyá dáàdi kọ wọ́n kọ undertaking ní Tuesday alẹ́ Wednesday stroke Thursday láwọn gbogbo ẹ̀ ní worldwide mo wá ka gbogbo allegation tán kọ mo ní wàá o ní ajẹ́ pé nǹkan kan ti wà behind